ìbéèrè náà ni pé ṣótòótọ́ ni pé tẹ́ bá ń gé igi wọn ẹ máa ń bá nǹkan nù igi ẹ má parọ́. Mo wà ńbẹ̀. Ẹ́? Mo wà ńbẹ̀. Bí kílẹ̀ ti bá ń ríṣẹ́ ti bá nǹkan nù gírí. Ẹ lè bá yán, ẹ sì lè bá àwọn òkúrì ìdírísí lè bá ńbẹ̀. Ṣé òótọ́ ni? Òótọ́ ni. Ẹ ti jẹ́ yán nù gírí. Ẹ ti jẹ́rí? Mo fògùn láka ayé búra. Mo ti jẹ́ yán àti kùndí inú gírí. Ní ọ̀dọ̀ wa, igi tó ń pè ní igi agboolé wa agboolé alákò, igi tó ń jẹ́ igi àkó yẹn gan. Ọdún tó fẹ́ gé, àwa sì kéré. Àti jù bí ọmọ 12-13 years lọ. Ọ̀dẹ́ wọn kọ́ ọmọ kékeré ìgbà yẹn náà wọ́n máa ń ní àjẹyán. Nínú igi. Iyán tó ń gbóná lọ́wọ́ tí ó ń ṣe pé wọ́n ní wọ́n pé. Ẹ ò kò ń ṣiṣẹ́ yín ẹ jẹ́ ń bí àwọn tó jẹ́ pé ṣe àwọn gangan ni. Mo jẹ iyán kan fáwọn àti. Ó yá ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé ti ní ìrírí ẹ̀rí. Àti rírì. Ẹ ṣàlàyé báwo lè ṣẹlẹ̀. Èèyàn bá ti gé náà èèyàn bá nínú ẹ̀ náà ni. Èèyàn bá yìí ti bá. Ṣé ó máa ń níhò ni ẹ̀ báwo? Ẹ máa ní òònù ni. Ilé fẹ́ fún wa dábì tẹ́ mọ̀ sọ fún wa pé kìíní kan. Ẹ fẹ́ wa. Ọ̀gá ẹ̀yin lejú kọlẹ̀ ni mi ò bá yín sọ̀rọ̀. Mi ò bá yín sọ̀rọ̀. Ó ní ìdí tí mo fi ń béèrè. Ó ní ìdí tí mo fi ń béèrè. Nítorí pé ẹ bó sọ tán sọ nǹkan. Ẹ bó sọ rárá. Ẹ̀yin kan tẹ́ fi gbà náà. Ṣé mọ̀ pé èèyàn mi ni wọ́n. Ó náà ló ń jẹ́ fi sọ. Ẹjọ́ àgbo tọrọ náà yóò fi nǹkan lẹ̀ kó tó gbó tọrọ náà. Kí ló á fún yín l'assurance pé bẹ́ẹ̀ hàn. Ó irọ́ ara gbogbo tó wà lẹ́yìn ní sinmi báyìí àjọ irọ́ àbí àgbà wíṣẹ́ tó fi láti bí 35 years. Wà ní mo tó wà nbẹ 35 years mo ti ṣiṣẹ́ jí nìṣe 35 years. Ara nǹkan tó ń fẹ́ bí yín náà lẹ ti ń sọ. Bó ti sọ náà yẹn kẹwẹ èmo wà bẹ́ẹ̀ lọ yìí ọbẹ̀ tẹ́ bà ń bẹ̀ ǹtẹ́ bà ń bẹ̀ lẹ yọ àwọn òsọ tán nǹkan kan bẹ̀ tẹ́ bà ń bẹ̀ ọbẹ̀ tẹ́ bà ń bẹ̀ tẹ́ bà lábẹ́lẹ̀ abẹ́ ẹkún bẹ̀ jà. Irú àwọn ọbẹ̀ wọn máa ń bá ẹ bẹ̀. mọ̀ wòrí ẹ̀yẹ fún mi lówó kí n tó sọ. Ẹ̀yin sọ náà ẹ wọ̀ bí wọ́n máa kọ́ bẹ́ẹ̀ ṣé tí yín tẹ́ bá sọ tán. Ẹ mọ̀ wọ́n tó fọ́ ni ibi tó gún wà lára mi dé mi jẹ́ kíkí ní ìṣiṣẹ́. Ẹ máa fọ afẹ́mi ẹ̀ kò tó. A ní kò ní ṣiṣẹ́ ṣe ń ṣeré ni mo ti ní. Ẹ tí mọ̀ kankan ṣe é sọ̀rọ̀ abẹ́ ní sọ̀rọ̀. Èyí náà ti sẹ́ni ìṣe. Oya ẹ jẹ́ ká jọ máa wò. Ẹ fẹ́ gbogbo sórí ẹ̀. Ẹ mọ̀ wòrí sẹ̀ ṣé kò ní ṣiṣẹ́. Kò tún ní ṣiṣẹ́. Ní nǹkan tá a tì. Ẹ lọ fojú di alákọ̀wé. A ti ní ìpín. Alákọ̀wé. Ṣé bó ló ti kú yẹn? Ẹ̀yin ní fíléèjì. Àníṣe máa sọ̀rọ̀. Tẹ́bà wá ní sọ̀rọ̀ kí ni ìwà ní dáhùn. Ẹ jẹ́ àmà wo ìṣẹ́jú mẹ́wàá ń sè kò tí ì dáhùn. Màá ṣe wá mo bóyá àgbà tí máa fẹ́ wá lọ tún tí o bóyá ẹ lè wá sáré. Tẹ́ máa fi lo 5 litre epo yín tó. Òun yìí ń tutù lọ ń tiẹ̀ ni. Ẹjọ́ ẹ̀dẹ̀ sọ fún mi ẹjọ́. Mo ti sílẹ̀ fún yín ẹjọ́. Ẹ sọ wọn lẹ́fẹ̀ẹ́ sọ náà. Gbọ́ náà kò jù bá ń lọ. Ó jù bá àbí àgbàdo kí ló gbọ́. Ẹlẹ́ bá mẹ́ tó tọ́ sọ́sí á gbọ́ bá wọn. Ọmọ ẹ̀jẹ̀ bá mẹ́ nǹkan. Àbẹ̀ òpin àti pé òkè máa kán bẹ̀ ni. Tọ̀tán. Ẹ̀dọ́ àwọn ló máa ń ṣe kìíní yẹn síbẹ̀. Bá wá rí èèyàn kan tó sọ pé kò sọ̀rọ̀ tàbí ìwìn tàbí pé wọn kì í jẹun nínú igi kí ni nǹkan tẹ́ máa sọ fúnra ẹ níbẹ̀?